Ẹ káàbọ̀ sí ìkànnì Yorùbá Entertainment Gist, níbi tí a ti ń mú àwọn ìròyìn Yorùbá àti àwọn ìṣẹ̀lẹ̀ ní ilẹ̀ adúláwọ̀ wá sí etí ìgbọ̀yìn. Ẹ máa bá wa kálọ. Assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh. Aláfẹ́ Ọlọ́run, àánú Ọlọ́run, oore àjẹjẹtàn Ọlọ́run ọba kí ó máa bá wa gbé. Ṣé ẹ rí fídíò tí mò ń ṣe yìí? Ó rẹ̀ mí kọjá pé kí n máa ṣe fídíò yẹn. Ṣùgbọ́n Yorùbá ní a kì í finá sórí òrùlé sùn. Bẹ́ẹ̀ ni. Awuyewuye ó gba ìgboro kan. Ọ̀rọ̀ oríṣiríṣi ó gba ìgboro kan. Kò sì sí ẹni tí àwọn èèyàn máa bí ju àwa tí a súnmọ́ bàbá. Kò sí ní tó burú mbẹ̀ kí a gbọ́ ohun tó rí wa lójú ká béèrè. Kò sí ní tó burú mbẹ̀ kí èèyàn rí nǹkan tó ń jà á jẹ lọ́kàn kó béèrè. Wàláhì kò sí nǹkan tó burú. Ṣùgbọ́n èyí tó wá burú ni wípé kí ẹni tó rí, ẹni tó mọ̀, ẹni tó gbọ́, ẹni tó ṣojú ẹ̀ kó wá sọ fún yín kẹ́ ẹ má gbà. Kẹ́ ẹ má gbà. Ìgbà wo gan-an ní Awùjalè jáde láyé? Ọba Dr. Dikirulai Káyọ̀dé Adétọ̀nà Ọ̀gbágbá II. Awujale and Amir, Awujale and the paramount ruler of Ijebu land, Amir Ogun State Muslim Council, GCON. Bàbá ti lọ. Ìgbà wo gan ni bàbá kú? Ìgbà wo gan ni bàbá kú? Ẹ máa rí pé èdè bàbá kú ni mò ń lò. Mi ò lo èdè bàbá wàjà nítorí wípé wàjà kì í ṣe èdè Islam. So ẹni tá a bá sì sí lọ́nà ti Islam, a ò gbọ́dọ̀ tún lo wàjà fún. Kú ni nítorí pé ikú náà ni wọ́n kú. Because tí àwọn olóyìnbó gbogbo àwọn ọmọ wọn tí wọ́n ń sọ fún àwọn èèyàn wípé I lost my father, mi ò rí kankan nu wọn tó sọ òyìnbó yìí pé my father has already wàjà. No, bàbá mi kú ni gbogbo wọn sọ. Now, ẹ rí caption tí mo kọ yìí. Ẹ rí pé mo kọ yìí pé was Ọba Adétọ̀nà eventually laid to rest according to Islamic rite after earlier traditional rituals. A padà wá sí Ọba Adétọ̀nà lẹ́yìn ìgbà tó ti kú bí ọjọ́ méje tán ti ṣe ètò gbogbo àwọn àìtò àwọn ti ìbílẹ̀. Ṣé bẹ́ẹ̀ ló ṣe rí? Àti pé gan ọjọ́ wo gan ni bàbá kú? Ṣó tiẹ̀ wá rọrùn láti sin irú Ọba Awùjalè bẹ́ẹ̀? Láti sin irú Ọba Awùjalè láì jẹ́ wípé àṣà ètò sí. Fídíò mi yìí mi ò ní fẹ́ kó pọ̀, ṣùgbọ́n tó bá gùn ẹ jọ̀ọ́ ẹ bá mi share. Ẹ jọ̀ọ́ kẹ́sì bá mi wò dé ìparí torí pé tá a bá wò dáàrin tá a bá wò tán ó ṣeé ṣe ká má get message mi dáadáa. Ọba Awùjalè Adétọ̀nà Ọ̀gbágbá Agbátẹ̀wọlẹ̀, bàbá ti dàgbà. Bàbá was 91 nígbà tí wọ́n máa kú. Bàbá sick nítòótọ́. Ṣùgbọ́n tí èèyàn bá sick tí ò jáde tí wọn ò rí láwọn ibì kan, ṣé ó ti kú ni? Rárá, kò túmọ̀ sí pé ó ti kú. Kódà ní àná kí Awùjalè kó tó jáde láyé, ó jẹ àmàlà. Ó bá àwọn èèyàn sọ̀rọ̀. Ó ní ohun tán sọ fún àwọn tó wà nítòsí wọn tó ṣe pé ọ̀rọ̀ ti lé nìyẹn. Bàbá wa jáde láyé ní after 7 ní ìrọ̀lẹ́ àná. Nígbà tí bàbá jáde láyé, àkọ́bí wọn Prince Saud Adédire Adétọ̀nà wọ́n gbé fóònù wọn pè mí.
wọ́n pe imam. Àwa méjèèjì débẹ̀, àwa ń bẹ̀ títí di after 11 láti ṣe gbogbo àwọn nǹkan tó yẹ ká ṣe sí bọ́dì bàbá. Kí làwọn nǹkan náà? Títò bá ṣe máa ń tò ara. Àkọ́kọ́ ni wípé mo fẹ́ kẹ́ ẹ mọ̀ wípé Awùjalẹ̀ nígbà ayé wọn àìmọye ìgbà ni wọ́n ti pe gbogbo àwọn oníṣẹ̀ṣe nígbà tí gbogbo wọn tí ẹsẹ̀ wọn ìpè tí wọ́n ń béèrè lọ́wọ́ wọn pé kí ni mo bá yín jẹ, kí ni mo bá yín mu, àìtò wo ni mo bá yín ṣe, nǹkan kọ̀ọ̀rọ̀ wo ni mo bá yín ṣe, ẹ wá sọ gbangba. Ọdún 15 15 years ni mo fi gbélé Awùjalẹ̀, kò sí kọ̀ọ̀rọ̀ ibi tí wọ́n ti ń bọ̀ nǹkan kan nínú ilé Awùjalẹ̀. Ọba Dr. SK Adétọ̀nà kú ní àná. Àáfàá kan ti kú nínú ìlú tá a wà yìí, kódà ìmáàmù ni. Nígbà tá a débi tí òkú ẹ̀ wà, àdó ni wọ́n so mọ́ gbogbo bẹ́ẹ̀dì yẹn. Billahi lazim bi rabbi Kaaba, tó bá ṣe pé irọ́ ni ó kú èmi àti Ọlọ́run bàbá tó dá mi. Adétọ̀nà kú, wallahi summa billahi lazi illa huwa, kò sí nǹkan kan, kò sí epo, kò sí iyọ̀, kò sí kankan, kò sí ẹbọ kankan, nítorí pé èmi ni mo tó ara bàbá. Ẹ̀yin oníṣẹ̀ṣẹ̀ máa gbọ́ o, níbo ni rúmọ̀ tí wàá máa ń wá? Níbo ni gbogbo àwọn awuyewuye tí wọ́n ń sọ gbòdó ti ń wá? Ọ̀gbẹ́ni kan tiẹ̀ pé rẹ̀ nílẹ̀ gbùrù, ìyẹn tiẹ̀ kan sọ́sọ́kúsọ jọlọ ìsọkúsọ. Ó sọ ìsọkúsọ yẹn tó sì ń fọ́n ká. Ẹ dákun nítorí Ọlọ́run, bẹ́ẹ̀ ṣe lè fọ́n ìsọkúsọ ká, ẹ fọ́n eléyìí náà ká láti correct impressionist àwọn èèyàn nípa ìsọkúsọ. Ọlọ́run bá subhanahu wa ta'ala sọ nínú Suratul Nahl, Quran 16 verse 105. Ọlọ́run bá ní innama yaftari al-kadhiba, àwọn tó máa ń fọ́n irọ́ ká, àwọn tó máa ń tú irọ́ tàbí olùbọ́, àwọn tó máa dédé hun irọ́, wọ́n á dẹ̀ gbé kalẹ̀, wọ́n á dẹ̀ gbé sí ọkàn àwọn èèyàn náà á dẹ̀ máa gbà bẹ́ẹ̀. Alladhina la yu'minuna bi ayati Allah. Ọlọ́run bá ní àwọn tí wọ́n nígbàgbọ́ nípa èmi Ọlọ́run bá ní. Ṣé fi pé tọ́ba bá kú dandan ni kí wọ́n ṣàìtò fún? Èmi yìí bí wọ́n ṣe wà yìí, ó ti di ọba ẹlẹ́ẹ̀kẹta ní àwọn ọba ńláńlá tá a ti sin, tá a ti wẹ̀, tá a ti dì, tá a ti sin, tí ò sí nǹkan kan tó ṣẹlẹ̀ lẹ́yìn ẹ̀. Awùjalẹ̀ ò kú láti bí ọjọ́ 7 o. Àná ni Awùjalẹ̀ jáde dáyé o. Òkú èèyàn ò ní kú káwá tì mọ́nú ilé. Billahi lazim, àwọn tó bá mọ̀ wá dáadáa wọ́n á mọ̀ pé tí irú ẹ̀ bá ṣẹlẹ̀ àwa ò wí, àwa ò sọ ọ́. Ṣùgbọ́n àná l'Awùjalẹ̀ kú. Ní ìrọ̀lẹ́ àná gan ni, ní after Maghrib, òun l'Awùjalẹ̀ jáde dáyé. Ẹ̀yin ọmọ ìyá mi, kí ló fà á tí gbogbo ọ̀rọ̀ tó fi rí bẹ́ẹ̀ yẹn? Màá sọ fún yín. Ṣé rí ìtìjú òkè ń bá yàn kó má ka nǹkan kan mọ́ yàn lọ́wọ́? Béèyàn fọwọ́ máa họrí, èèyàn máa wọlé. Ṣé rí àwọn oníṣẹ̀ṣe, àwọn ni wọ́n ń túrọ̀ yẹn ta. Ṣé rí àwọn mùnáfìkí mùsùlùmí, àwọn ló ń gbarọ́ yẹn lọ́wọ́ wọn, àwọn ló ń bá wọn rà á. Àwọn kan wọ́n kóra wọn jọ lénìí náà. Ìkóra wọn jọ yẹn kì í ṣe pé wọ́n fẹ́ wá gbókù, wọ́n mọ̀ pé kò lè ṣeé ṣe fáwọn. Kí ni nǹkan tó fẹ́ ṣe? Wọ́n fẹ́ wá tọrọ owó ni. Ṣùgbọ́n ìtìjú náà náà wá kúrò ń bẹ́ o. Ṣé wàá mọ nǹkan tí mo fẹ́ fi round up? Ìwọ tó sọ wípé tó máa ń lanu, tó máa ń sọ̀rọ̀, wàá máa ṣépè fún Ọlọ́run, wàá máa ṣépè fún ànábì. Ẹ dákun nítorí títọ́ Ọlọ́run, báwo ló ṣe, kí ló fà á tó fi jẹ́ wípé ọjọ́ tí àwọn èèyàn bá kú wọn kì í fẹ́ rí yín bẹ́ẹ̀? Kí ló fà bẹ́ẹ̀? Kí ló fà á tó fi jẹ́ pé ẹ̀yin fún ara yín ẹ̀sìn ẹ̀ ti rí i pé ayé ò fẹ́ yín? Tí wọ́n bá fẹ́ jọba míì, ẹ̀yin ò ṣe sọ fún wọn pé tọ̀, nígbà tí ẹ ti dẹ̀ sọ pé ẹ̀sìn tí ọba bá fi kú náà lè máa fi máa gbé, ẹ dákun ẹ̀sìn tó bá fi kú náà ẹ fi ṣe, ẹ fi létẹ̀ fún un. Ṣùgbọ́n ojú kòkòrò yín
olè yín, wọ̀bìà yín, wọ̀nbílíkì wọ̀bìà yín kò ní jẹ́ kẹ́ ẹ sọ bẹ́ẹ̀ torí pé irọ́ lẹ máa ń tú tàbí èlùbọ́. Wọn ò ṣàìtò kankan fún Awùjalè o. Awẹ Awùjalè, adi Awùjalè bí mùsùlùmí, wọ́n kírun sáwùjalè lára bí mùsùlùmí. Nǹkan kankan ò yọ kúrò ní ara Awùjalè. Mo sọ, mo tún sọ nítorí pé n tí èèyàn bá rí tó bá dáyàn lójú ó yàtọ̀ sí n tí wọ́n bá sọ fún yàn. Bàbá Awùjalè ó ti wáyé ire, ó ti láyé ire, ó ti lọ o. Èèyàn kì í mọ̀ rìn kórí ẹ̀ ò má mì. Èèyàn kan ò lè wà láyé tí ò ní níbi tó máa kù sí. Ṣùgbọ́n ibi táwa náà kù sí kọ́lọ́run kó dáríjì wá. Ibi tó kù sọ́wọ́ Awùjalè ti wà lọ́wọ́ Ọlọ́run. Táwùjalè kù sí kọ́lọ́run kó dáríjì wọ́n. Ọlọ́run ọba kó má ṣàìṣàánú wa. Subhana rabbika rabbil izzati amma yasifun. Wassalamu ala al-mursalin. Alhamdulillahi rabbil alamin.